A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Lónìí ni àjọ elétò ìdìbò Independent National Electoral Commission (INEC) kéde gómìnà ìpínlẹ̀ Bayelsa Doyedire gẹ́gẹ́ bí olúborí nínú ìdìbò gómìnà tí ó wáyé ní ọjọ́ Àbámẹ́ta. Dire ni ó fi ẹ̀yìn olóyè Timothy Silva láti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) àti àwọn mẹ́rìndínlógún mìíràn gbolẹ̀ nínú ìdìbò ọjọ́ Àbámẹ́ta. Aṣojú fún àjọ elétò ìdìbò tí í ṣe Gíwá Iléèwé Gíga Federal University of Technology (Minna), akàwé gboyè Kútà Farouk ni ó ṣe ìkéde yìí ní iléeṣẹ́ INEC tí ó wà ní Yenagoa, ìpínlẹ̀ Bayelsa. Gómìnà tó wà lórí oyè yìí jáwé olúborí ní ìjọba ìbílẹ̀ 6 nígbà tí akẹgbẹ́ rẹ̀ tí ó súnmọ́ pẹ́kípẹ́kí Timothy Silva mú ìjọba ìbílẹ̀ 2. Farouk ní àpapọ̀ ìbò tí Dire kó jẹ́ 175,196 bí Silva ṣe ní àpapọ̀ ìbò 110,108. Àpapọ̀ iye ìbò tí wọ́n dì jẹ́ 291,212. Èyí tí wọ́n fagilé jẹ́ 3,668 nígbà tí ojúlówó ìbò jẹ́ 287,534. Lára àwọn ìjọba ìbílẹ̀ tí PDP ti rọ́wọ́ mú ni Kolokuma, Opokuma, Ogbia, Yenagoa, Ṣàgámù, Nembe, Ekeremo, Bras àti Gúúsù Ìjọ́. Olóyè Silva rí ìbò mú ní ìjọba ìbílẹ̀ Nembe àti Bras. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ogunlọ́gọ̀ àwọn èrò ni ó bá ìjákulẹ̀ pàdé bí wọ́n ṣe dé ibùdókọ̀ tí wọn kò rí ọkọ̀ wọ̀ látàrí ìfẹ̀hónúhàn tí ó ń lọ lọ́wọ́ láàrin àwọn awakọ̀ èrò ìpínlẹ̀ Èkó tako àjọ òṣìṣẹ́ alámòjútó ọkọ̀ ìrìnnà Lagos State Traffic Management Authority (LASTMA) àti àwọn agbófinró lónìí ọjọ́ Ajé. Ìròyìn jábọ̀ wípé àwọn awakọ̀ gùnlé ìfẹ̀hónúhàn lórí bí LASTMA àti agbófinró ṣe ń gba owó ipá ní ọwọ́ wọn. Èyí ló wá mú kí àwọn èrò ìrìnnà lékenkà sí ibùdókọ̀ lóríṣiríṣi láì rí ọkọ̀ gbé wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti kí gómìnà ìpínlẹ̀ Imo Hope Uzodinma, gómìnà ìpínlẹ̀ Bayelsa Doyedire àti gómìnà àṣẹ̀ṣẹ̀yàn Usman Ododo láti ìpínlẹ̀ Kogi kú oríire àṣeyọrí wọn nínú ìdìbò ọjọ́ Àbámẹ́ta. Bákan náà ni ààrẹ kí àwọn ará ìpínlẹ̀ kọ̀ọ̀kan fún akitiyan lórí ìdìbò. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde láti ọ̀dọ̀ agbẹnusọ ààrẹ Ajurungelale, Tinubu sọ wípé àbájáde èsì ìdìbò ṣe àfihàn èròǹgbà ará ìlú. Ó ní ìjọba tiwantiwa yóò fẹsẹ̀ rinlẹ̀ bí ará ìlú bá làkàkà fún ọwọ́ mímọ́ àti ìjọba rere. Bí ó ti gbóríyìn fún àjọ elétò ìdìbò INEC fún iṣẹ́ takuntakun láti pèsè ààyè tó tẹ́jú fún ìdíje pẹ̀lú àjọ aláàbò fún iṣẹ́ wọn nígbà tí ìdìbò ń lọ lọ́wọ́. Ààrẹ sọ akitiyan àti jẹ́ kí ètò ìdìbò túbọ̀ lọ nírọ̀wọ́ ìrọsẹ̀ lọ́jọ́ iwájú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ọlọ́rọ̀ jùlọ ní ilẹ̀ Áfíríkà Aliko Dangote ti sọ wípé iléeṣẹ́ ìfọpo ti gba ìwé àṣẹ láti fọ epo rọ̀bì tí iye rẹ̀ tó 300,000 bárẹ́ẹ̀lì lójúmọ́ 300,000 barrels per day. Bákan náà ni wọn yóò bẹ̀rẹ̀ ìgbésẹ̀ gasoline láìpẹ́. Ó ní àwọn kò fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú ọjà òkè òkun, àwọn fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú epo rọ̀bì ti orílẹ̀-èdè Nàìjíríà. Dangote sọ eléyìí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ní Riyadh níbi ìpàdé yípo tábìlì tí ó wáyé ní orílẹ̀-èdè Saudi Arabia pẹ̀lú ilẹ̀ Nàìjíríà. Dangote ní àwọn ti gbáradì tán, láìpẹ́ gasoline yóò farahàn. Ó yẹ kí ibi ìfọpo yìí bẹ̀rẹ̀ iṣẹ́ nínú oṣù kẹjọ, ṣùgbọ́n oríṣiríṣi nǹkan fa ìdíwọ́. Ó wá sọ àsọdájú wípé ibi ìfọpo yìí yóò bẹ̀rẹ̀ iṣẹ́ láìpẹ́ jọjọ. Ìgbésẹ̀ àkọ́kọ́ ni láti pèsè gasoline sórílẹ̀-èdè kí wọ́n tó bẹ̀rẹ̀ sí kó ránṣẹ́ sí ilẹ̀ òkèèrè. Lára rẹ̀ ni ẹkùn ìwọ̀ oòrùn Áfíríkà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àjọ elétò ìdánwò West African Examinations Council (WAEC) ti sọ wípé àwọn ti parí gbogbo ètò láti ṣe ìdánwò ọdún 2024 lórí ẹ̀rọ kọ̀m̀pútà Computer Based Test (CBT).
Àfihàn yìí wáyé nínú àtẹ̀jáde láti ọ̀dọ̀ adelé olùdarí agbẹnusọ fún àjọ WAEC ìyáàfin Mọ́yọ̀sọ́lá Adéṣínà tí wọ́n gbé jáde lónìí. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ti sọ, ìgbésẹ̀ àkọ́kọ́ yóò bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ ìdánwò aládàáni tí wọ́n fi sí oṣù kejì ọdún tí ó ń bọ̀. Àtẹ̀jáde náà tẹ̀síwájú wípé pẹ̀lú ìlànà lágbàáyé ni àjọ WAEC ṣe ń ṣe ìkéde fún ará ìlú pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kàn wípé àwọn ti parí gbogbo ìgbésẹ̀ láti yí kúrò lórí ìlànà oníbébà àti gègé fún ìdánwò yí sórí ẹ̀rọ kọ̀ǹpútà. Gbogbo ìbéèrè tí a mọ̀ sí objective yóò wà lórí kọ̀ǹpútà, nígbà tí ìbéèrè èsì alákọọ́lẹ̀ tí a mọ̀ sí essay yóò wà lójú ìwòran bí àwọn akẹ́kọ̀ọ́ ṣe máa kọ ìdáhùn sínú ìwé tí wọ́n bá pèsè fún wọn. Láfikún, àwọn ìlú ńlá ní ìdánwò orí ẹ̀rọ yóò ti wáyé bí wọ́n ṣe ṣètò fún àwọn akẹ́kọ̀ọ́ tí ó bá ní ìpèníjà. Ìforúkọsílẹ̀ yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ Ajé, ọjọ́ 18 oṣù Kejìlá. Adéṣínà tẹ̀síwájú wípé kí àwọn akẹ́kọ̀ọ́ lè tètè mójú ẹ̀rọ, àwọn ti ṣètò fún ìdánwò mọ́ọ̀kì tí yóò wáyé nínú oṣù kejì ọdún 2024 síwájú ọjọ́ ìdánwò gangan. Fún ìdí èyí ni àjọ yìí ṣe ń rọ gbogbo akẹ́kọ̀ọ́ tí ó bá fẹ́ kópa láti tètè bẹ̀rẹ̀ ìmọ̀ lórí kọ̀ǹpútà. Ó ní èròǹgbà àjọ yìí ni kí gbogbo ìdánwò wà lórí ẹ̀rọ kọ̀ǹpútà lọ́jọ́ iwájú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ààrẹ àná Muhammadu Buhari ti kí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) kú oríire bí wọ́n ṣe rọ́wọ́ mú nínú ìdìbò gómìnà ìpínlẹ̀ Imo àti Kogi tí ó wáyé ní ọjọ́ Àbámẹ́ta, bí ó ti dúpẹ́ lọ́wọ́ àwọn ará ìlú ìpínlẹ̀ méjèèjì fún ìgboyà tí wọ́n ní nínú ẹgbẹ́ òṣèlú APC. Ààrẹ dúpẹ́ pàápàá jùlọ lọ́wọ́ àwọn adarí ẹgbẹ́ àti àwọn òṣìṣẹ́ tí wọ́n ṣiṣẹ́ takuntakun láti rí i dájú wípé gómìnà ìpínlẹ̀ Imo rí sáà ẹlẹ́ẹ̀kejì gbà padà àti Alhaji Usman Ododo gẹ́gẹ́ bí gómìnà tuntun ìpínlẹ̀ Kogi. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ó lé ní 20 ènìyàn tí wọ́n pè ní apẹja tí wọ́n pàdánù ẹ̀mí wọn nínú ìjàmbá ọkọ̀ ojú omi tí ó wáyé lónìí láàrin Ayin, River Benue ní ìpínlẹ̀ Taraba. Ìṣẹ̀lẹ̀ aburú yìí ń ṣẹlẹ̀ láì tíì pé ọ̀sẹ̀ méjì tí àwọn tí ó lé ní 70 pàdánù ẹ̀mí wọn bí ọkọ̀ ojú omi ṣe dojúdé ní ìjọba ìbílẹ̀ Karim Lamido, ìpínlẹ̀ Taraba. Gómìnà ìpínlẹ̀ Taraba Dókítà Abba Kefas kẹ́dùn pẹ̀lú ẹbí àwọn tí ó ṣẹ̀ṣẹ̀ rí ìjàmbá tí ó wáyé láàrin Chinkai ní Benue àti agbègbè Anyesi ní ìjọba ìbílẹ̀ Wukari, ìpínlẹ̀ Taraba. Agbẹnusọ Kefas Emmanuel Belu ni ó sọ nínú àtẹ̀jáde wípé ìṣẹ̀lẹ̀ yìí jẹ́ èyí tí ó burú jọjọ pàápàá jùlọ tí irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ láìpẹ́. Kefas wá gbà á ládùúrà kí Ọlọ́run ṣe ikú ní ìsinmi fún àwọn olóògbé. Agbẹnusọ fi kún un wípé ìwádìí lórí ohun tí ó ṣe okùnfà ìjàmbá yìí ti bẹ̀rẹ̀. Ìjọba ń gbé ìgbésẹ̀ tí yóò fòpin sí ìjàmbá yìí ní ìpínlẹ̀. Ó ní gómìnà yóò tìkára rẹ̀ ṣe àbẹ̀wò sí etídò láti rí àwọn tí ọ̀rọ̀ kàn lórí ọkọ̀ ojú omi kí wọ́n lè mọ̀ bóyá àwọn ọkọ̀ wọ̀nyí ṣeé lò fi kó èrò. Bákan náà kí wọ́n palẹ̀mọ́ àwọn èyí tí ó ti gbó nínú àwọn ọkọ̀ wọ̀nyí kí wọ́n sì kànńpá fún àwọn èrò ọkọ̀ láti máa wọ aṣọ ìdáàbòbò life jacket. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Orílẹ̀-èdè Nàìjíríà ni orílẹ̀-èdè kan ṣoṣo láti ilẹ̀ adúláwọ̀ tí ó wà lára orílẹ̀-èdè 10 àkọ́kọ́ tí wọ́n ní akẹ́kọ̀ọ́ ní United States. Ìwádìí yìí wá láti New Open Doors tí Institute of International Education (IIE) tó fìkàlẹ̀ sí ìlú Washington gbé jáde lónìí ọjọ́ Ajé. Gẹ́gẹ́ bí ìwádìí ṣe jábọ̀, iye àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń kàwé ní orílẹ̀-èdè United States lé ní ìdá 22 nínú ọgọ́rùn-ún 22.2% láàárín ọdún kan pẹ̀lú ọ̀wọ́ngógó pàṣípààrọ̀ owó ilẹ̀ òkèèrè.
Ìwádìí ọ̀hún tẹ̀síwájú wípé àwọn tí ó fi orúkọ sílẹ̀ láti Nàìjíríà lékún sí 17,640 láàárín ọdún 2022 sí 2023, yàtọ̀ sí 14,438 tí ó wà síwájú àkókò yìí. Gẹ́gẹ́ bí wọ́n ṣe yànnàná rẹ̀, Nàìjíríà ni ó ṣe ipò karùn-ún nínú orílẹ̀-èdè 10 àkọ́kọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Adarí ilẹ̀ Bírítíkò Rishi Sunak ti jáwé gbélé-ẹ̀ fún Mínísítà Benu Braverman lónìí bí ó ti gbé ìgbésẹ̀ gbálẹ̀-ngbàtà pẹ̀lú ikọ̀ alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ síwájú ìdìbò gbogbogbò ọdún tí ó ń bọ̀. Síwájú àkókò yìí ni ìpè ti wà fún Sunak láti jáwé gbélé-ẹ̀ fún Braverman látàrí felenge rẹ̀ ní gbogbo ìgbà bí wọ́n ti fi ẹ̀sùn kàn án wípé ó pakún ìfẹ̀hónúhàn tí ó wáyé fún ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ láàrin Palestine àti Bírítíkò. Lẹ́yìn ìdádúró rẹ̀ ni Braverman sọ wípé ó jẹ́ àǹfààní ńlá fún òun láti sìn gẹ́gẹ́ bí akọ̀wé ilé. Ìgbésẹ̀ yìí jẹ́ àkọ́kọ́ fún Sunak lẹ́yìn ìyànsípò rẹ̀ ní ọjọ́ 25 oṣù kẹwàá ọdún 2022. Àtẹ̀jáde yìí wáyé lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ti ìjọba, bí wọ́n ti sọ wípé àwọn kò tíì mọ ẹni tí yóò gba ipò Braverman, tí yóò gba ipò ní ọdún kan sẹ́yìn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.